nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdéhùn fún mi lówó mi. Mo lóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Mi ò sílé, mo wá bí mo wá rí bọ̀dá kan ni tí n bá ti délé ó wà lórí laptop mi màá send ẹ̀ sí yín. Yeah. Ẹ ṣé gan. Gbé bọ́lẹ̀. Yoshibi yín náà ni àti bá yín gbede. Ó dà. Ẹgbọ́n kí ló ṣẹlẹ̀? Yoshibi kí ló ṣẹlẹ̀? Ẹ ti rí ṣe ló fẹ́ jáná mọ́ mọ́tò lẹ́nu. Àwọn ní ká máa gbé wọn bọ̀ ń bí. Ẹ wo àǹtí ìṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ rí wọn yẹn wọ́n ti gbà pé gidi wọ́n ti yó bàjẹ́ wọ́n gbọ́dọ̀ sọ pé àwọn fẹ́ bá ń sọ̀rọ̀ bọ́ yẹn wà yẹn ẹni wọ́n máa rùn fún ọtí gidi ní ibi tó yóò dé. Ẹgbọ́n kílẹ̀ yìí náà tún sọ lẹ́ni Yoshibi ṣe máa mọ tí yó ṣé mú àṣeré ni ṣé ẹ rí wọn lẹ́lẹ́ ni àníyàn fẹ́ jáná mọ́ mọ́tò lẹ́nu ó ti mọ tiẹ̀ ní àmàmà Yoshibi ò lè ṣe bẹ́ẹ̀ ìgbà tó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ nǹkan àwọn kọ́lẹ̀ ń wò ń lẹ́lẹ̀ ṣé ká dáhùn padà síbi tá a ti gbé wọn. irú ẹgbẹ́ má bínú torí Ọlọ́run ẹ má bínú yóò dalẹ̀ yín náà tún wá kí ló ṣẹlẹ̀ kó lẹ ti wá. Ìjọ Bronsamu ni mo wá Bronsamu ni mo bèrè. ẹ̀wọ̀n ẹ̀kọ́ ní burúkú lọ́jà rẹ̀ ṣe lẹ́nu lẹ́rẹ́ lọ́kọ́. Ẹ̀wẹ̀ ní tá à ń bá sọ̀rọ̀ tó tún fi wá báyàn lọ ẹlòmíì sọ̀rọ̀ ẹ̀yin bọ́ ìṣẹ́jà lọ jàre. Yoshibi wọ́n ló mọ̀ tí yó bó fẹ́ kó sí mọ́tò lẹ́nu sóòótọ́ ni sá. Bọ̀dá mi kí máa ṣọ̀rọ̀ èrè báwọn bọ́dá yẹn ṣe gbé wọn wá wọ́n ní a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ ká lóko èèyàn lọ́rùn ipe díẹ̀ ló kù báyìí kán jáná wọn mọ́tò lẹ́nu tó yẹ kán ti jáná wọn mọ́tò lẹ́nu kí lábàá máa sọ báyìí. Kò yé mi náà mi understand kò yé mi understand ẹ wo ó kàn máa ń ṣe mí ní pípé tí má ti rí ìgò ọtí báyìí kí n dẹ̀ gbé ọtí yẹn kí n dẹ̀ dá jẹ mi understand kò yé mi. ó ń ṣe yín bẹ́ẹ̀ pé tẹ bá ti rí ìgò ọtí báyìí kẹ́ ẹ̀ dá jẹ láì ṣoògùn. Ó ti tó ṣé bá a ṣe wà yìí ṣó ń ṣe ẹ báyìí náà pé bí a kò rí ìgò kó dàjẹ́ bàbá bẹ́ẹ̀ ni kò ṣe ẹ báyìí orí ẹ bù orí ẹ dàrú abájọ tó fi inú tó wà nínú ọlọ́tí ló ń pápá ohun tó ti wú ẹ ṣe tẹ́lẹ̀ nìyẹn irú hábìtì wo nìyẹn kí ló ń ṣe kí ló ń rò kò sí tó bàdí nù kéèyàn mọtí àmọ́ èèyàn máa mú responsibly kò yẹ wa farabalẹ̀ mú tó bá máa mugo kan bá mugo méjì lóhùn lórí agbára ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ má mú àmọ́ para débi tó máa sọ pé o fẹ́ já náà mọ́tò lẹ́nu ọmọlúàbí ni mí mo ṣe jókòó ìtọkàntọkàn ọmọlúàbí ni mí Goldberg ni mú ìjókòó àmọ́ kí ló ní tó máa mọ tí máa fi palẹ̀ débi pé o máa lọ já náà àbọ̀ àbá lọ̀rọ̀ ẹ o àbọ̀ àbá ò ní ọ̀rọ̀ ẹ ṣó ti yẹ mo wà kí àárín tó. Bọ̀dá Saamu ti lọ sinmi àti nílùkù kí ló fà gan-an tẹ ṣe mọ̀ tí ṣe ń ronú ni. mo pẹlẹbẹ jọ fún mi lẹ mo fẹ́ sùn. Yoshibi ẹ̀yin ò ráyè tèmi ó ti dá o. Ara tó mọ iyì ọmọ. Mo ní bàbá kan o. Bàbá ara tó mọ iyì ọmọ. Mo ní bàbá kan o. Bàbá ara tó mọ iyì ọmọ. Mo ní pọ̀sí kan
bàbá kan o. bàbá ara tó mọ iyì ọmọ. Kí lorúkọ bàbá mi? President General among the nation. President General among the Kí nation. lorúkọ Popsi mi? President General among the nation. President General among the nation. Ẹ wá wo. Ẹ wá wò, ẹ wá wò, ẹ wá olùgbàlà ọlọ́wọ́ gbọgbọrọ tí yan ọmọ rẹ̀ lọ fi ayé. Ẹ wá olùgbàlà sọ ayé òye. Kí lorúkọ bàbá mi? President General among the nation. Kí ló ṣẹlẹ̀? mo dá Saamu wá láti ṣẹlẹ̀. Wàhálà wo ló ṣẹlẹ̀? ẹ wo wọ́n ní Yoshibi wá sí ṣọ́ọ̀bù mi ó ra ìgò ọtí kan ó mú ó dẹ̀ bá mi fọ́ ìgò kírètì mẹ́ta. kírètì mẹ́ta ló fọ́ o. Ó fọ́ kírètì mẹ́ta. bẹ́ẹ̀ mo sọ fún yín mo lè má gbowó tèmi. Yoshibi wá mú ọtí lọ́dọ̀ ẹ̀. No. You got to clarify. Ṣé bottle ọtí nìkan ló fọ́ or you got drinks right inside the bottles? èwo ni wọ́n sọ yìí nínú ìgò àtọtí èwo ló wọ́n jù. mo máa gbọ́ wọn bá bí ẹ òòrè kò dáhùn ṣé ìgò fífọ́rọ̀ òfọ́nà àbò fọ́tọ̀ títọ̀tí. mo mọ̀ pé yàn sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ àwọn irú ẹ̀rí ikọ̀ mi. Nígbà tó rí yín ò pé. Nígbà tó rí yín ò pé. Most especially ìjọ́ tẹ́ ẹ bá ti ronú pé kẹ́ ẹ lọ ọ̀dọ̀ bábà kẹ́ ẹ gẹ style kẹ́ ẹ clean ẹ̀ tán báyìí òṣì lẹ máa ń ṣe. Ẹni ẹlẹ́ni wá síbi ó ń sọ̀rọ̀ gidi tó ń ba everybody nú jẹ́ ẹ wá níbi iṣọ́ ti yé wọ́n ní ṣé gògò fìfò ló fọ́. Wá o ohun tó ń ṣẹlẹ̀ náà ń bà wá nínú jẹ́ o. Wípé Yoshibi bẹ̀rẹ̀ sí ní mú ọtí. Ó mú ọtí yó. Kò tẹ̀sí tó bá nínú téèyàn bá mú ọtí but drink responsibly gẹ́gẹ́ bí ọmọlúwàbí wà á mú ọtí wà á dẹ̀ drink it responsibly. Jọ̀ọ́ torí Ọlọ́run. Mo mọ̀ kó má máa bà wọ́n náà nínú jẹ́ o pé Yoshibi mọ̀ tí o. ẹ wo bùrọ̀ Saamu ìyẹn ò kan èmi o kò bá àwọn ọtí kan ṣubú kò kàn mí ọjọ́ kan la máa ń bẹ̀rẹ̀ wákíwá o tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn àmọ́ o kó má ṣe déwájú mi. Ẹ wá ní sùúrù ni Yoshibi tó sọ kò sí lé báyìí Yoshibi ò sí lé tó bá dé àmọ́ bá ṣe fẹ́ yanjú ẹ̀ ó nìyẹn. ẹ wo èmi máa gbowó tèmi o. Lọ́wọ́ ta ni. mo máa gbowó mi. Ẹ lówó ta ni. mi mọ bí ẹ bá sọ máa gbowó tèmi o. Madam ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ fún yín wọ́n ní Yoshibi ò sí nílé Yoshibi kò sí nílé. bá mi gbé kọ́ mi ò bá ẹ sọ̀rọ̀ àbóyọ olórí burúkú ni. Ẹ jọ̀ọ́ kí lórúkọ mi. Brosan. Ìjọ́ òní mo ti Yoshibi. Tó o bá pẹ́ kó tó kọ̀ mẹ́ wá kábùkù. èmi máa lọ o ṣùgbọ́n mò ń padà bọ̀ tí n bá dẹ̀ padà wá máa kọ́ ọlọ́pàá mú gbogbo yín ni. Ẹ filẹ̀ orí ẹ̀ tí o pé yẹn orí ẹ̀ tó bàjẹ́ yẹn onídìí iṣu ewúrà lórí burúkú. Brosan. To state the facts. I know. Ṣé o. No fòyìnbó lẹ̀ kó sọ yóò bá jáde. Brosan. Gbogbo ìbò táwọn bèjì ni. Ẹ̀yin àgbàlagbà náà lè sọ wípé ojú lásán kò ṣeé ṣe wèrè. Ṣé rí Yoshibi bó ṣe wà ẹ́ wọ́n máa ń mu ọtí. Tó o mọ̀ tẹ́lẹ̀. Mo mọ̀ ní. Ṣó yà yín lẹ́nu ni. Bí Yoshibi ṣe wà ẹ́ wọ́n máa ń ṣá. Ṣé mo notice pé tí wọ́n bá ti wá síta lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó tó súnmọ́ Brosan wọ́n máa kọ́ ṣe báyìí. Igbólógún dànù yẹn. Bẹ́ẹ̀ ni tẹ bá tẹ̀lé wọn wọ yàrá bó ṣe wà ẹ́ máa rí ashtray bó ṣe kúnlẹ̀. Nínú yàrá Yoshibi. Boy, làákàyè jìnnà sí ẹ. No, as in you are so far from wisdom. Kí ló ń sọ yín náà? Ọ̀tọ̀ nìkan tí yàn sọ mí báyìí wọ́n máa sọ rubbish instead of go find solution sí kan tó ń ṣẹlẹ̀ òun sẹ pé yàn ń fa òun ga what's the meaning of that? Ẹni sùúrù má cover ẹ̀ ṣé wọn kí ọmọ jẹ́jẹ́ ni wọ ó gẹ̀ tí wo dẹ̀ ń fẹ́ kíkí ní tètè káṣírí èèyàn tètè tù síta bí bragad wọn ò fẹ́ jọ ṣé Yoshibi ó mọ ìwú fara ẹ mọ̀ kó mọtí ó dẹ̀ ń ṣá. Brosan ẹ ṣe jẹ́ ká fi yẹn. Answer Yoshibi ń ṣá gánjà. wọ́n ṣí gẹ̀ẹ́tì fún mi jàre. Ta ló wà ń bẹ̀? A ní kó ṣí gẹ̀ẹ́tì nǹkan ṣe é ni. Jọ kí ni problem ẹ̀ ó dúró síbẹ̀ ó pariwo ṣé bẹ́ẹ̀ ló ti fẹ́ ṣí gẹ̀ẹ́tì ni. Ẹ má bínú mà. Wèrè ọmọ kan tó ń pè ní Yoshibi onímọ̀ òpó tó ń wà lẹ́nu géètì. Sẹ́rí ó ìmọ̀ ibi tó ti rọ́tí bí mẹ́rin tó fún lọ́tí bó ṣe mutí yó nìyẹn ó wá bíbá ó ń gbá géètì nìyẹn ó ń gbá géètì. Ìgbà tó ṣe wá fẹ́ ba ogun ẹ̀jẹ̀ bó ṣe mú òkò tó sọlú géètì nìyẹn ògúlùtù gidi ló sọ. Yoshibi mutí. Ó mutí yó. Gbà ó nìyẹn bẹ̀rẹ̀. Èyí tí ò yé mi nìyẹn kò yé mi rárá àti rárá. Wo problem wa tiẹ̀ nìyẹn kò sí èyí tó kàn. Tó bá tún bí ìyá rẹ̀ dákọ́ tó wá bíbí
má bá yé ẹ̀jẹ̀ obìnrin mu tí yó. ó wà ń bẹ̀ o èmi ti pé nọ́mbà bọ̀dá Sàámú tó ní káwa pé wọn ò gbé kọ́ọ̀lù o kó má dáràn sí àwa lọ́rùn ní community ló jẹ́ kẹ́mi pè yín o ẹ wá wo ó wà ń bẹ̀ o. Yoshibi rí. afọwọ́kàn. ọ̀rẹ́ kí ló ṣe woman yẹn tó sùn sílẹ̀ báyìí. àrí ẹ wo lẹ̀ wẹnu ọkọ tí náà mú náà. ó ti gbá ó ní gbogbo ilé ìdé sí Yoshibi. That is the problem. Jésù ọkùnrin ni mo mọ̀ tó jẹ́ wípé ó máa mu ọtí àmupara aṣubú sí gọ́tà obìnrin bíi tèmi rèé kí ló lè ṣe wọ́n. kí ló mì. ẹ mọ̀ nǹkan ẹ̀wọ̀ ìjàgbé ẹ̀wọ̀ ìjàgbé. afọwọ́kàn jàre. kí ló mì kí nìkan tó ń tọ́ ẹ̀ láti sọ́nsìn ìgbà tó kù tiẹ̀ kì í jáde ó ká lọ ní gbòòrò kó wá lọ wọ àwọn obìnrin tó máa mọtí sára jálajàla. wo tó bá jẹ́ ká lọ èmi máa fi ẹlẹ́sìn ibà ìmú lọ nìyẹn o. let's go. ẹ dá wa lóhùn ẹ jákèdè bá wa pé bọ̀dá Sàámú ó wà ń bí sẹ́ẹ̀. mi ìfẹ́ mọ bóyá ìfẹ́ jẹ́ o mi ìfẹ́ mọ bóyá ìfẹ́ jẹ́ o. àwa mẹ́fà là ń bọ̀ side mi àti dáńsà méjì síngà mẹ́fà dáńsà méjì ẹ̀dẹ̀ fi irú kan bẹ́ẹ̀ lọ mi lásìkò yìí tí minimum wage gbogbo ẹ̀ tí wọ́n gbé ẹ̀ tí wọ́n owó jẹ́ fún mi ò tó minimum wages kò pay ẹ jẹ́ kó jẹ́ déédéé minimum wages ẹ ṣe. ẹ wo bọ́dá mi mo lọ sọ́jà in the next hours ni wọ́n ní kí wọ́n bí yín pé ṣé kí n bá yín rẹ pẹran bọ̀. ìwọ ló máa jẹ pin ẹran láyé ẹ ìwọ ló máa tún máa wẹ́ pin ẹran káàkiri ibi tó bá ti èmi ìjọ wo ló tún níbi tí mo ti jẹ pin ẹran lójú ẹ ìjọ wo. ó ti pẹ́ lóòótọ́ bọ̀ mọ́ wò pé bóyá torí kó ti kẹ́yìn kí bá yín rà bọ̀. mo dẹ̀ jẹ́ àbọ̀kọ̀rọ̀ ni mo ti ń jẹ ni. ẹ wọ ẹ tiẹ̀ káre bébì ẹ má jẹ epo ẹran kankan mọ́ nínú ilé yìí o yàtọ̀ sí ìtẹ̀mí fúnra mi tí bá ṣe fún yín. ṣẹ́gbẹ̀lẹ̀ ló wà ṣé ṣe pàbó ẹ̀ láyà mo ní kó máa pè mí ní bébì mọ́ orí ẹ̀ bàjẹ́ ni. ẹni ń sínwín. ta ni bébì ẹ. ó táyé bá ti mọ̀mọ́ yàn ó máa fi bẹ̀ mú yan. báwo. Yoshibi, Yoshibi. Kí ni túmọ̀ gbogbo èrè? Kò tí ẹ yé mi náà. Ọlọ́mọ yìí bá mi nínú jẹ́ mi. Stop, baby, don't cry again, no. Tani baby. Yoshibi, ẹ obi tẹ́ bá yàrá yín jẹ́dẹ́. Èmi náà ti mọ̀ gbogbo flenge yín tẹ́ ń ṣe láti jọ yìí. Èmi náà mọ̀ pé ọjọ́ kan ibi kan ló máa yọrí sí. Ẹ wo bí tó yọrí sí ẹ̀wẹ̀ sí yín ta. Ẹ bẹ̀ ń ṣẹ̀sìn. Àbí o ò ráyè wọn. Bẹ́ẹ̀ ni òṣì lọ́sọ̀ bẹ́ẹ̀ wí kó gbé kọ́ ọ̀jẹ̀. Ṣé o rí báwọn rè pé bí wọ́n ṣe ń wẹ̀lú sí ẹ lára? Ṣé o rí báwọn èèyàn ṣe ń wẹ̀lú sí ẹ lára pẹ̀lú bóyí? Kí ló fàtọ̀ tí orí burúkú tó bù káàkiri? Ṣé o ronú ni? Are you thinking about anything? Bọ́dá Sàámú kò yé mi náà, mi ò tiẹ̀ understand. Kò yé mi náà, mi ò understand. Kí ni òyìn bẹ́ẹ̀ báyìí torí Ọlọ́run ó ti mọ tí ẹ débi gùfẹ̀. Àwọn para ló fi mú nìyẹn. Ẹmu wá sẹ́. Ṣé ìjọ ń bọ̀ ni? Ṣé ìjọ lọ mú ni? Bùrẹ́ mi bíbélì mi gbà bọ̀. Ẹ ṣàjà lọ ṣájọ́ kan tó máa fi sí gbogbo ilé. Ó gbọ́ Yoshibi. Pátánà tí lo tún mú dé lọ́tẹ̀ yìí. Ó sì bọ́ fún yín àti àgbàyàwó. Bragani, with the situation of things pẹ̀lú bẹ́ẹ̀ ṣe rí ṣe rí pé kí ní ìwà àṣọ́ra. Èmi náà rò báwo pé èṣù lásán. Àbí wà nú ẹ̀ ló wù. Ìwà nù wọn kọ̀ọ̀kan náà. Ẹ jọ tí nǹkan bá ṣẹlẹ̀ nínú ilé ìtaná máa bè lọ́wọ́ ẹ̀. Tí nǹkan bá ṣẹlẹ̀ ní community ìtaná máa bè lọ́wọ́ ẹ̀. Èmi náà máa bè. Everything tó bá ṣẹlẹ̀ láyé nínú bí èmi náà ni. Stop! Ẹ má fi bébí sí o, Saamu ní tẹ̀lé sí. Don't cry again, no. Saamu Alajo. Saamu
Saamu Alajo. Dádì ẹ bá má ti jẹ́ kí n wá sórí òkèlè ni ẹ bá má jẹ́ kí n wá ká ní mo pé bọ̀dá òde yìí ń bọ̀ ní mí ní wá. kí ló ṣẹlẹ̀ ẹ má pèèyàn kankan ní bọ̀dá òde. òde ní bọ̀dá yẹn òde ni. ẹ má wo èèyàn kankan lórí òkè o ọ̀rọ̀ ayé ara tiyín gangan òun ni kẹ́ ẹ gbájúmọ́ lórí òkè yìí. ó ròǹdò ṣá pẹ̀ tí mò ń bá wí tó tún mọ́jú. àbí ṣé ẹ fẹ́ sọ ìgbàlá yín di ọjọ́ míì ni. rárá o Daddy. tó bá jẹ́ ní gangan òun ní ìgbàgbọ́ yín ti rọ̀ mọ́ wípé ogun yín máa ṣẹ́ ìgbàgbọ́ yẹn ló máa mú yín lára dá. nígbà tá a wá sórí òkè pé kógun ayé ẹ lè ṣe tá a tún gbógun pàdé. jẹ́jẹ́ mọ̀ wípé ẹni ẹ̀mí lẹ́yìn gan fúnra yín ṣùgbọ́n ẹ ti jìnnà sí ọ̀nà ẹ̀mí òun ni kò jẹ́ kí àwọn ìyanu tó yẹ kó máa ṣẹlẹ̀ láyé yín òun ni ò jẹ́ kó máa ṣẹlẹ̀. ṣé wàá rí lẹ́ni tẹ́ ẹ wá sórí òkè ẹ máa gbàdúrà gidi gan ni o ṣé ẹ ṣetán láti gbàdúrà báyìí. Daddy mo ti ṣetán. ẹ gbàdúrà gidi gan ẹ wá sọ fún Olúwa ẹ ní gbogbo àwọn ogun àìrí tó wá ń ṣiṣẹ́ rírí nínú ayé yín ìwúlẹ̀ yín náà tún ń ṣe yìí. Daddy mo ń gbọ́ yín sà mo ń gbọ́ yín. gbogbo ogun àìrí tó ń ṣiṣẹ́ rírí nínú ayé yín kọ́lọ́run ṣe kí ni o. Ọlọ́run bá mi bì wó. kọ́lọ́run kó mú kúrò ẹ gbàdúrà yẹn gidi gan Ọlọ́run orí òkè yìí á dẹ̀ ṣèyanu nínú ayé yín. àmín Jésù àmín Jésù ní orúkọ Jésù. Daddy kò ní bàjẹ́ fún yín ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ mo fẹ́ béèrè question kan ni ẹjọ́ ṣé ogun bluetooth wà. ó wà. mo mì pé ogun èèyàn lè forí gbógun ẹlòmíì lórí òkè. dáadáa. wàhálà ti wà ẹ jẹ́ ká máa lọ. kí ló dé. ẹ jẹ́ kí mi àti Yoshibi máa lọ torí ọmọbìnrin kálẹ̀mí mọ̀ pé wá bí ni àní wá bí. ogun gangan rè sọ́ọ̀nìmù ẹ̀ gangan ogun ni mi ìfẹ́ mọ orúkọ tó ń jẹ́ tó bá jẹ́ Fúnkẹ́ lórúkọ ẹ̀ tó bá ń jẹ́ Fúnkẹ́ ogun ni tó bá jẹ́ Bọ́lá ogun ni tó bá jẹ́ Bímpé ogun ni tó bá jẹ́ Sáràtù ogun òun lórúkọ ogun ni. ohun tó ṣe wèrè tó jókòó yìí ohun tó ṣe wèrè yìí ó dùn tó ṣe Yoshibi lọ. Daddy ṣe gbọ́bọ̀dá wèrè yìí báyìí ṣe gbọ́bọ̀dá wèrè yìí. àǹtí Mary ṣebí Daddy sọ pé kẹ́ máa gbàdúrà kan lọ ni. ẹ máa gbàdúrà yẹn má wojú ẹnì kankan. ogun ẹ ò lè work lórí òkè yìí. It's okay. ó jẹ́ lọ èrìmọ̀. It's okay. orí òkè àbíkó lára kejì. lórí òkè tá a wà yìí ibẹ̀ lọ́lọ́run ti máa ṣẹ́ gbogbo ogun yẹn wọ̀. àmín Jésù. ogun tẹ́ ẹ gbé wọ bí lórúkọ Jésù kò ní bá yín padà lọ sílé. àmín. ó dà sista Yoshibi wọ́n ní ẹ̀ ń mu ọtí káàkiri gbogbo àdúgbò wọ́n lè tún fi gọ ọtí lé àwọn èèyàn kiri báwo nìyẹn ṣe bẹ̀rẹ̀ báwo lógun ọtí ṣe jẹ́. àṣọṣọ bẹ́ẹ̀ kò yé mi náà. kò yẹ báwo máa wé sáà máa gbé gbàdú fún ẹ kò yẹ báwo mọ ìgbà tó bẹ̀rẹ̀ sí ní mọ̀ tí ó dẹ̀ ní kò yẹ má jẹ́ ń gbá ẹ mọ́ṣòro ayé o. ẹ wò sọ bẹ́ẹ̀ mi ò lè sọ pàtó báyìí pé bó ṣe bẹ̀rẹ̀ lélẹ́yìí mo kò dédé rí mi ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́. olórí burúkú tó ń customize aṣọ fún rẹ̀ instead wedding ẹ wò wọ́n kọ wedding WEDDENE àṣìírì instead wedding ṣé wedding tiẹ̀ rí. ó dáa tó bá yé yín o tí ò bá yé yín o lórí òkè tí ẹ wáyé ibẹ̀ ni ogun yẹn máa ṣẹ́ sí. àmín Jésù. ogun kógun tó lè wù kẹ́ gbé dórí òkè yìí ẹ ò ní gbé padà lọ sílé. àmín Jésù. ẹ mú ọwọ́ yín wá ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù. àmín orúkọ Jésù. àmín Jésù. orúkọ Jésù Kristi. àmín Jésù. mo sọ sínú ayé arábìnrin yìí àwọn ogun àìrí tó wá ń ṣiṣẹ́ rírí. orí tèmi olórí mi ò pé Saamu ẹjọ́. sọ bẹ́ẹ̀ jọ ẹ sáré bá mi bójú ẹ̀yìn kẹ́ ẹ sáré bá mi wò ẹ sáré wò ẹ wo tó ṣe ń gbọ́ kí ló ṣe é sì kí ló ṣe ṣé kò ṣe báyìí ẹ gbà. gbogbo ẹ̀mí àìrí tó ń ṣiṣẹ́ rírí nínú ayé sista yìí ó yẹ jáde lórúkọ Jésù tí jáde ó yẹ jáde ó yẹ jáde ó yẹ jáde. ó ní ojú tẹ̀lé gan ojú. àfọdá mi ẹ káàbọ̀ o. Yoshibi ló dé ìkòsùn tó ṣe mọ́ o sọ bẹ́ẹ̀ ti gbàdúrà fún ara ẹ̀dẹ̀ ti yá àwọn ẹlẹ́gàn. Ọlọ́run ṣeun Yoshibi ẹ pẹ̀lẹ́ bò lára Yoshibi. Kòsùn tó ṣe mọ́.
bọ́dà Saamu ṣe bí Yoshibi ṣe fẹ́ gbá mi sí. mo rí nígbà tó mọtí káàkiri tó mọ̀ tí nù lé yìí ìhà wo ló kọ sí ìhà òṣì kan ní gbogbo yín kọ sí tẹ̀bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òṣì téèyàn kan bá ní problem bóyá máa yọ kúrò náà ní kẹ́ bá wá kì í ṣe pé kẹ́ bá fi ṣe yẹ̀yẹ̀ tálẹ̀ yìí ń béèrè. ọjọ́ mi yẹ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ẹ̀yin náà ṣàrí nǹkan tí Yoshibi ṣe fún màlágàn náà yìí àwọn lọ́fẹ̀ẹ́ gbẹ gbà náà. èmi lálágàn náà ṣé ẹ ráwọn wèrè yìí bọ́dà Saamu ojú yín mò ń tí o. tí bá gbọ́ fẹ́ ayé yẹn arún ni kí lè wá sẹ́. àwọn ló sọ pé wọ́n fẹ́ wá rí i. ìwọ ọ̀rẹ́ mi àbí òun ló fẹ́ rẹ́ mi kí ló fẹ́ rí mi fún. ẹ rọ̀ṣà ẹ kújọ́ mẹ́ta bọ̀dá Saamu ẹ wo ọmọ yìí ni o ó ti ń ké láti bí ijọ́ mẹ́ta ń sè ó kàn máa ké lóru a máa ké a máa sọ pé Sam. ọmọ ẹ pè Sam. bẹ́ẹ̀ ni. àbọ̀ ń kọ́yàn. rárá o Sam. bẹ́ẹ̀ ni. kí ni túmọ̀ Sam tó pè. bọ̀dá Saamu ọkàn yín ló fẹ́ pè. bọ̀dá Saamu ló fẹ́ pè. bẹ́ẹ̀ ni. bí pé ọmọ fẹ́ pè bàbá ẹ̀. bẹ́ẹ̀ ni ó ti yé yín. jẹ́ kó pe Saamu lójú mi. nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí ni pé ó ń sùn lọ́wọ́. ó ń sùn lọ́wọ́ mo rò kórìí ẹ̀ ti dàrú ni. ṣó fẹ́ kí lu ẹ̀ mọ́mọ́ ni. ọmọ òkòkò ẹlẹ́jẹ̀ tútù tí ò lẹ́sẹ̀. àbẹ́wò ní gbogbo wèrè iná kí lè má bá mi pàfọ́ọ̀mù nínú ilé iná ládùúgbò iná ẹ̀ ṣí ẹrẹ ni. bọ́ báyìí má lọ báyìí. bọ̀dá Saamu mi ìparọ́ nǹkan tẹ́ bá ní ní kẹ́ fọ́mọ ìkọ́ṣẹ́ yìí nìkan ló máa ń pè bẹ́ẹ̀ tó ṣe máa ń pọ̀ àwọn yòókù náà nìyẹn tó bá dẹ̀ ti pè wọ́n bẹ́ẹ̀ yẹn wọ́n máa fún lọ́wọ́ kó dẹ̀ ní pè wọ́n mọ́. owó ló fẹ́ gbà bí bẹ́ẹ̀ni kò wà níráyè pé Sam mọ̀ jẹ́ kó máa pè Sam jẹ́ kó forúkọ mi mọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n kò yẹ jẹ́ kó fi mọ̀ tọ́mọ yẹn bá ti wá jí gbé padà wá bá mi kó pe bọ̀dà Saamu lójú mi gangan kémi tó lè fún lówó abógbọ́ bọ́ báyìí olóṣì àrò ibi pa bá fọmọ tọrọ owó káàkiri. Saamu mi mọ̀ pé nǹkan tó wá sọ ń bíbá yìí nìyẹn mi ò mọ̀. téèyàn bá dẹ̀ máa wo èjì ẹwà ti 49 pẹ̀lú bó ṣe wà yìí ó dàbí pẹ́ńsù wọ́n mú ẹ bọ̀ láti ilé ó mọ tẹ́ fẹ́ wá sọ bí ò lè tẹ̀lé níyẹn wá bí mi ò mọ tẹ́ fẹ́ wá sọ báwo lè má rẹ́ ní gbé sílé lọ á ti wọ 49.5 níta ni irú àwọn eléyìí ṣàṣẹ̀ṣẹ̀ mọ́ wọn tì ní. Yoshibi ṣé mo sọ pé àdúrà yín ti gbà kí lélẹ̀ lẹ́nu yan tí rè é gbà mí Yoshibi ayé bọ́dọ̀ sọ pé àdúrà yín ti gbà bàbá àdúrà yìí bọ́dọ̀ Saamu dà Yoshibi kí lélẹ̀ yìí nà bọ́dọ̀ Saamu ẹwà náà ti gbàlẹ̀ Yoshibi lórí o. Wẹ́rẹ́ láǹtí yìí o kó tó di kí mo wá pè yín ẹyọ kan ló mu ẹwọ wọ́n ti fi dígò kejì jọlẹ̀ Yoshibi ayé o bó ṣe ohun bíi elédè. orí òkè láti ń bọ̀. orí ń gbàtẹ́ dé. nítumọ̀ wípé Yoshibi ti ra ọtí sínú ilé ìtẹ́lẹ̀. èmi àti sọ bẹ́ẹ̀ àjọ wà lórí òkè ní tá à ń gbàdúrà fún sọ bẹ́ẹ̀ dẹ̀ dọwọ́ ẹ̀ mọ́ báyìí pé gbogbo ibi tó wà nínú ayé ẹ máa kúrò wọ́nranwọ̀nran tó wà nínú ayé ẹ máa kúrò ibi tó wà nínú ayé ẹ máa kúrò. bọ́dá mi wọ́n yóò kúrò àdúrà ò gbà. láyé tí àbí tiẹ̀. láyé tí wọ́n ní. láyé tiẹ̀. tẹ̀mí bíi ti bá wọ. Yoshibi ó ní ọtí ńlé tẹ́lẹ̀ ó lọ́tí. láì ṣe bí orí. bọ́dá mi ṣùgbọ́n ìyá dẹ̀ ṣẹ̀ báyìí Yoshibi bọ́dá Saamu abúlé yìí náà tún lọ báyìí ṣé máa máa wò wọ́n rọ ni ẹ wọ bí akẹ́lẹ́ ọkọ̀ wọlé sọ bẹ́ẹ̀ wá o ẹ bóyá ọrùn
kábọ̀ kan ò sí níbẹ̀ o Saamu bọ̀dá Saamu Alajo èmi fẹ́. ẹ̀gbọ́n mi lórí ara ìwọ wá mi mo fẹ́ gún ìdí ẹ̀. ṣé mi ewu ìdáhà ló fẹ́ gùn díẹ̀ o mo dẹ̀ ti sọ wípé kó kúrò mi báyìí àgbà tí ògbọ́n tó ní mi báyìí lòun fẹ́ máa dúró sí kó kúrò mi ò dáhùn. ìbúra Saamu. a ní kó wá ẹgbẹ́ mo fẹ́ gùn díẹ̀. kí ló jẹ́ Yoshibi kí ló tún wọ́n gbélé kí ló ṣẹlẹ̀. ẹ wò bọ̀dá Saamu èmi àti díẹ̀ lájọ wà nílé ni o bí Yoshibi ṣe yọ ìgò nìyẹn tó fi lé wa wá síbí báyìí wọn náà fẹ́ gùn di ara wọn náà fẹ́ gùn di ibi wá kí di ara ni. Yoshibi oya kó o gbogbo yẹn lẹ̀ kó o sílẹ̀ bẹ́ẹ̀ dá sílẹ̀ orí òpè dálẹ̀. mo sì máa gùn díẹ̀ ta ló tilẹ̀ kù. kí ló pa yín pọ̀ tí gbogbo orí burúkú ìṣẹ̀lẹ̀ báyìí kí ló pa yín pọ̀. ẹ wò bọ̀dá Saamu èmi àti díẹ̀ lájọ wà nílé ni o bí Yoshibi ṣe yọ ìgò nìyẹn tó fi lé wa wá síbí báyìí wọn náà fẹ́ gùn di ara wọn náà fẹ́ gùn di. ìwọlé ẹ̀ kó gùn díẹ̀ ìwọlé ẹ̀ kó gùn ìdí ẹ̀ kí díẹ̀ yọ kí ìfun ìdí ẹ̀ kó yọ síta iṣan tó wà nínú díẹ̀ kó lọ́pọ̀ mọ́ tí fún díẹ̀ kí méjì kó fún jáde lọ́wọ́ àbòsí orí burúkú tẹ̀ bá kiri àwọn wèrè yìí àbọ̀ àbá lọ̀rọ̀ yìí o àbọ̀ àbá ni. ṣòtò mo ní kó kúrò mi báyìí wo nǹkan tó jẹ́ bá sí ni kò fara mọ́ wọ́n lọ gbé báàgì mi mo lọ wo èyí lórí mi mọ́ ní ẹ̀ mi ò wá síbí báyìí. ọ̀rẹ́ mi ṣọmọ wọn fi nílẹ̀ ní èyí. láti ṣe tó máa ní mi mọ́ ní ẹ̀. ọ̀rẹ́ mi má fi mi sílẹ̀. ìwọ. bùrọ̀ Saamu ọ̀rẹ́ mi. jésù máa wọ ilé kúrò mi. bùrọ̀ Saamu ẹ pè mí ìpè tẹ pè mí ìpè ìjayà ni kí ló ṣẹlẹ̀. ṣe ní jẹ́ pé ìjayà ẹ mọṣẹ́ mọ̀ ẹ ní empty o ẹ jẹ́ sàmì you will not empty in Jesus name say amen. Are you too big than saying amen? àmì ní kẹ́ ṣe ṣàmì ni ẹ ní empty. kí ló ṣẹlẹ̀ bùrọ̀ Saamu. ọkọ ẹ ṣàmì kò yé mi o. àmì gbogbo wa ò ní empty lórúkọ Jésù. tí ọmọbìnrin kan tó bá ti ń wá sílé ìjọsìn yín tó nídìí bẹ̀bẹ̀rẹ̀ tó láyà tó wá kúnlẹ̀ síwájú yìí tẹ́ gbàdúrà fún tẹ́ wá ní erection nínú erection nígbà tẹ́ rí ìdí tẹ́ ẹ̀rọ mú ti erection yìí wá ń gbérí káwọn kékeré ó máa ń gba bíbélì sọ̀rọ̀ lọ́wọ́ èèyàn tó máa gba aago tó máa sọ sábẹ́ bẹ́ẹ̀dì eléyìí ní rántí mòróró nígbà tí kìíní ìbá lè tán ṣé kìí ṣe pé wíwẹ̀ tí ń ṣẹlẹ̀ sí yín torí ẹ gbàdúrà kò wọ́ọ̀kọ̀ kò wọ́ọ̀kọ̀ kí ni tí wọ́n gbé léyìí ẹ jẹ́ kíyèsára pásọ sọ bẹ́ẹ̀ ẹ kíyèsára gangan torí bíbélì tẹ gbé lọ́wọ́ yẹn àwa kàdébì kan tó ní tó bá jẹ́ ojú òsì ẹ ló dé láàmú kí ni kó yọ dànù tó bá jẹ́ apá òsì ẹ ló dé láàmú ó fàyọ dànù tó bá jẹ́ kí ni burúkú yìí tó wà nísàlẹ̀ yìí òun ló fẹ́ gbàjọba ọ̀run lọ́wọ́ yín kí ló ní ká ṣe ẹ̀gẹ́ sọ bẹ́ẹ̀ ẹ̀gẹ́ kí ni abẹ́yìn ẹ̀gẹ́. bùrọ̀ Saamu kí lẹ̀ ń sọ̀rọ̀ ń pẹ́ gangan. Yoshibi tẹ́ ẹ gbàdúrà fún tẹ́ ẹ ní ẹ̀mí ọtí máa kúrò lára ẹ̀ bẹ́ẹ̀ ṣe gbàdúrà fún Yoshibi tán báyìí abẹ́gbọ́ ìgò kọ̀ọ̀kan ló mú tẹ́lẹ̀ kírètì ló mú ń sìn wí ni ó máa gbé ìgò méjì ó máa gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn àwa mú straw àwa tìbọnú ẹ̀ àwa fà fíì lẹ́ẹ̀kan náà bí bọ̀dàgàdì ṣe máa ń fi eyín bọ́yẹ̀ máa fi ń jálẹ̀ lọ́rùn pure water bẹ́ẹ̀ ni Yoshibi ṣe máa ń ṣí ìdérí ìgò bẹ́ẹ̀ ló ṣe máa ń ṣí tó bá fẹ́ mọ̀ tí pàtì bóyá máa ṣí nìyẹn àwa kó straw àkó sínú ẹ̀ á dẹ̀ fà fi àmú ẹ̀jẹ̀ ládùúrà yín gbà ó yín gbà. ẹ gbà rárá. bùrọ̀ Saamu ṣé nítorí yẹn lẹ ṣe wá ń sọ̀rọ̀ sẹ́mi Ọlọ́run lára mi. ṣé kò tó torí. ẹ ní sùúrù ṣé ẹ rí nǹkan tí ó ń dààmú Yoshibi lọ́wọ́ báyìí ẹ̀mí ọtí ni wọ́n ń pè é ẹ̀mí ọtí tá à ń sọ̀rọ̀ ń pẹ́ bákan ló ṣe dára wọn
ọlọ́run wa tá a dẹ̀ gbàdúrà sí ó ti gbọ́ àdúrà yẹn ó ń ṣiṣẹ́ ẹ̀ lọ́wọ́ bákan òun lẹ̀mí yẹn ṣe máa jáde láìpẹ́ láì jìnnà ẹ̀mí yẹn máa fò jáde lára wọn tẹ́ẹ̀dẹ̀ ní gbúrú ẹ̀ mọ́ láéláé àǹtí Yoshibi tẹ wá ń sọ ńkọ́ ṣé wọ́n wà nílé. ó wà nínú ilé báyìí. ẹ tún fẹ́ ṣe kí ni. ẹ já lọ. ẹ wo pásítọ̀ sọ bẹ́ẹ̀ bọ̀dá mi ibi tọ́rọ̀ èdè báyìí èmi rò pé ká wá family house Yoshibi lọ ká lè gbé wọn lọ ká má kọ́ sùn lé njọ́ kọ̀ọ̀kan ti gún gbogbo apá sílé torí wàhálà. wo orí ẹ pé pẹ̀lú nǹkan tó sọ yìí o option gangan ló ṣe sọ yìí ifá torí mi ò tiẹ̀ boot lọ síbẹ̀ tẹ́lẹ̀ àwùtá láìwí tán Yoshibi mugo wọ́n fi lọ́mọ káàkiri ta lọ́mọ tọ́mọ gúndẹ̀s ẹ wo bọ̀dá Saamu yà wọ́n lọ́mọ family house kọ́ gbé wọn rìn jìnnà sílé yìí kọ́ tẹ̀ gbé wọn rìn jìnnà àbẹ̀rí wọn mọ́nu lé kí ló dé ó ti mọ́kọ̀ wàhálà kan. èmi ò mọ bí tó ti wá o mi ìbọn family ẹ mi ìmọ̀ ẹbí ẹ o. Like seriously? Seriously, I don't know her family. I don't know anybody with I don't know her house. Ó fọ́ ìgò ni ó lóun máa gún dídí àràpá. pẹ̀lú ọlọ́run ohun gbogbo ní ṣíṣe ẹja tún lọ rí Yoshibi ẹja lọ rí Yoshibi. ẹ mọ yàrá ẹni ṣó máa báyìí ẹni ṣó máa báyìí ẹni ṣó máa báyìí. Sista Yoshibi ibo gangan ni ibi tí ẹ ti wá àdúgbò yín gangan ibi tí àwọn òbí yín ń gbé téèyàn lè wá wọn débẹ̀ tán máa ní àwọn rèé níbo níbẹ̀. Ọ̀ṣun state ni mo ti wá ẹ bá ti dé Adékòwòdù lóṣogbo ẹ sọ pé ẹ lọ sílé bàbá alágbọ̀n kò sẹ́ni tí ò mọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá ti béèrè wọ́n máa mú yín débẹ̀ ilé wa gangan ni. ẹ kọ́fà bó ṣe lè tọ́ ẹ kọ́fà. Sista Yoshibi ilé bàbá alágbọ̀n ní Adékòwòdù. ó ti dá ẹ gbà kò ní bàjẹ́ fún yín. ẹdùn bá ṣàwo ẹdùn bá ṣe plan ṣé ẹ̀mọ̀ká ẹ̀dọ́gbọ́n bá mi bí léèrè ni pé ibo ló ti wá gangan ìta sọ níta tí mo ní mi ò mọ ibi tó ti wá ibi tó ti ṣẹ̀ wá ṣé ẹ̀mọ̀ká ẹ̀dọ́gbọ́n bá mi béèrè lọ́wọ́ ẹ̀ ni àti mọ ibi tó ti wá sìn question tí mo ti ń bi ẹ́ láti ọ̀dọ̀ ìwá òun ló padà sọ fún mi yẹn ibi tó ti wá kó lè kú olórí mi Adékòwòdù tá a bá ti débẹ̀ ká sọ pé à ń lọ sílé bàbá alágbọ̀n so ọmọ bàbá alágbọ̀n ni ẹ́ àgbọn ní bàbá ẹ̀ ń tà olórí ẹ̀ ṣe rí bí àgbọn olóṣèlú àbẹ tó ti fọ́ àgbọn mọ́ lórí tó ń yọgò káàkiri tó ń fẹ́ gùn di èèyàn kan pa tó ń yọgò tó ń fọ́gò tó ń lọ mọtí irọ́ ló pa. Very good mo máa di agboolé yín torútorú yìí máa di agboolé yín àbí very early tomorrow orí ni màá tẹ̀ lọ máa délé àwọn bàbá ẹ kí máa pé àwọn mọ̀lẹ́bí ẹ wá tó máa mú ẹ kúrò bí èmi ni mo sọ bẹ́ẹ̀ wọ́n máa mú ẹ kúrò bí wọ́n máa mú ẹ kúrò bí finally èmi mo sọ orí ò pé ṣe ti ṣe tán kí ni. ṣe ìyá wèrè. bàbá alágbọ̀n ló ya wèrè orí ẹ bàjẹ́ ọmọ alágbọ̀n bọ́ọ̀dẹ̀ ṣe sọ́bà àgbọ̀n dẹ̀ wọ́n mi jẹ́ wọ́n bí kó tó di pé kó kúrò nínú ilé láàrin ọ̀sẹ̀ torí ó bá kó nínú ilé láàrin ọ̀sẹ̀ màá ní kọ́ lọ bá mi ra apẹ̀rẹ̀ àgbọ̀n kọ́ lọ bá mi ra wá àgbọ̀n òun mi jẹ́ o màá kàn dìde ní kọ́ máa fọ́ àgbọ̀n mọ́lẹ̀ kọ́ máa fọ́ àgbọ̀n mọ́lẹ̀ níwájú ẹ̀ tí bá ti fọ́ àgbọ̀n mọ́lẹ̀ ṣe kó ní mò ń fọ́ mọ́lẹ̀ yẹn bàbá ẹ ló bá wí. bọ́lá Saamu ṣe ìjà wèrè ni. wọ́n náà ló já wèrè. lọ kí ni gbogbo wèrè yìí náà kí ni gbogbo ọ̀sùn kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló dé kí ni kan tó jẹ kankan kí ni kan tó jẹ kankan kí ló ṣẹlẹ̀ kí ni àkọsí mọ́tà jọ. ẹ ṣì. ó ní ẹ Jésù Kristi sọ bẹ́ẹ̀ lẹ́rí yẹn ẹ wọ́n yẹn ṣe tí kò bá bá yín lórí sẹ́wọ̀n kò pé tọ́lọ́ ni mo sọ ìgò ló fi lé wa jáde ìgò ni Yoshibi fi lé wa kúrò bẹ́ẹ̀ tí kò yẹn bá bá yín sìn ṣẹ́ni pọ̀rọ̀ tí mo ti sọ látẹ̀kàn ṣẹ́ni kò máa right ó nìyẹn but mo ti gba àdírẹ́sì ẹ̀ mo ti gba àdírẹ́sì family house ẹ̀ mo ti gbà kò dẹ̀ sí bóyá ewu kò rí òru ẹ̀ ní bóyá ilé ìkórí máa dé ọ̀dọ̀ àwọn Yoshibi mi ò fẹ́ mọ bóyá máa kórí o máa dé ilé wọn yẹn Yoshibi máa kó ònú lé ó máa kúrò bí. Yo folks, you all know I'm an advocate on this case but ṣé mo àwọn nǹkan mi máa ṣẹlẹ̀ nígbà míì a máa rò pé spiritual ni but it's more physical than spiritual. ṣé rí irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí I'm of the opinion wípé ká gbé Yoshibi lọ sí hospital fún rehab
tábà débẹ̀ àwọn doctors wọ́n máa mọ nǹkan tó máa ṣe sí. boy làákàyè ò balance at all ìgbà mi ó máa ń jó káàkiri bí ewé orí omi ni. Saamu ọmọ yìí kò nà ọpọlọ orí ẹ̀ èjì tẹ kú lọ. pẹ̀lú tó ń sọ ń sè ó lè make sense o gbogbo ẹ̀kọ́ ní spiritual o because ibi tọ́rọ̀ dé dúró yìí àmọ́ tó ṣe tó bá gbé débẹ̀ wọ́n lè fún lóògùn tó tí òfin ní mọtí mọ́. Jésù Kristi mímọ́. Ọlọ́run ayérayé o mímọ́. Ọlọ́run àtóbijù. kí ni sọ bẹ́ẹ̀ ń ṣe yìí. Olúwa wa jẹ́wọ́ agbára ẹ̀. kí ló fàdúrà nínú tá à ń sọ yìí. a fẹ́ gbọ́ ohùn rẹ a fẹ́ rí iṣẹ́ owó agbára rẹ láàrin wa jẹ́wọ́ agbára ẹ̀. fúnra rẹ wá tú àṣírí. sọ bẹ́ẹ̀ mi ò understand gbogbo eléyìí o a sọ̀rọ̀ pé nǹkan tí ò lọ ọmọ fi gòlè wá jáde ẹ tún kí àdúrà mọ́lẹ̀ ń bí àdúrà tẹ́ gbà lọ́dọ̀ yín kó gbà ẹ tún gbà bí àkíyèsí wọn gbélé náà. ẹ wọ ọkàn yìí. ẹ wọ ọkàn yìí ẹwẹyẹ dídẹ wọ́n ní kẹ́ ẹ wọ ọkàn ìwọ ọkàn ìwọ ọkàn ẹwẹyẹ wọ ọkàn yìí. ẹ má ṣeré. kí n má ṣeré kí ni tẹ́yìn mú wa ṣe ẹ dúró bẹ̀rẹ̀ sọ pé ẹ wọ ọkàn yìí kí ló wà lọ́kàn kí ló wà bẹ́ẹ̀. jìngín abẹ́rẹ́ bí sọ bẹ́ẹ̀ ṣe rìn ẹ̀rí bọ́ ṣe rí bí wọ́n wà ní lákàtàbú wọ́n wá rìn bí ìgbà tí lákàtàbú tó fẹ́ lọ bá Latif tó ti ẹ̀yìn tí lákàtàbú ṣe báyìí tó fi lọ báyìí tí Latif dún wájú ẹ̀ tó fi jọ ń wojú ara wọn báyìí àbí ẹ̀ǹdì yẹn táwọn bọ́ ìṣẹ́ tó fi ń bọ̀ báyìí kí ni túmọ̀ gbélé ìsọ̀bẹ̀ láti wo lákàtàbú sinimá èwo lélẹ́yìí tẹ̀ ń ṣe fún wa yìí. ta ló fi ìgò ìsíbì báyìí. ara ń tà sọ nìyẹn Yoshibi ló máa fi síbẹ̀ tó bá jẹ́rù ta ìlàwà ó máa múrú ìgò yẹn ó máa fọ́ ọmọ yín lórí ni èyí tó fi ń fìgò lé wa kúrò nínú ilé yẹn ṣé mi ò sọ fún gbogbo yín pé empty bottles tẹ bá ti rí lẹ̀ kẹ́sẹ̀ kí ni ṣé ò rí yẹn ẹ kí ni mo gbére ṣé ò rí ni kálùdò. kí ló sọ ìgbọ́ kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Jesus Christ. Jésù Kristi. Brosan, this is strange. Kí lè lè? Mo fọ́gò. Ìdí ara fọ́nká. Ó rí ọ gbìyànjú kó o mú gbé ọ wà rí ibìkan tó rí mú ní sàkání rẹ níbi tó mọ̀ pé ẹni àwìn yóò ti lè fojú rí bí bá ń kọjá bọ́bá ilé rìn ní sàkání ìbò níbi ọba fi sí relúmọ̀lù átání gbọ̀ngbọ̀n nǹkan ṣe bẹ́ẹ̀ ni wá rí láàrin ọjọ́ kìíní sí bí ọjọ́ kẹrin yóò ṣe yóò sì kó kángára rẹ̀ kúrò ní àyíká rẹ̀ níwọ̀n gbà tí nǹkan bá ti wá ṣe tó ti kúrò láyìíká rẹ̀ sórí bí ọba fi kíní sí lọ́ọ̀rẹ́ mú kú jọ gbọ́ àmọ́ tí nǹkan bá ń ṣe bí ọba tí kúrò ní sàkání rẹ̀ wọ́n mú gó ìkú òǹbí ọba wà ó bọ́ ọba ilé mú kúrò nǹkan sí ọ ọgbọ́n mi bó bá tó kúrò sàkání rẹ̀ òun ni o tó mú kú òǹbí ọba fi sí o gbọ́ ọ̀yà ọwọ́ àlàáfíà rẹ̀ lè gbà ọwọ́ àlàáfíà rẹ̀ ọ̀yà ìmúnú àpamọ́ ṣé o dúpẹ́ o. báwo ni. àdúpẹ́ ọ̀rọ̀ Yoshibi. èwo lẹ wá ṣe wájú ilé wa. ìdí àrà mo kúkú wá wò bọ̀ ó lóun ti ń bọ̀ ṣá. ẹ wo Yoshibi èmi ò wá ìdí àrà wa o bọ̀dá Saamu ni èmi wá a kò pàdé bí ìbáyìí ni. bọ̀dá Saamu bọ̀dá Saamu mà ti jáde pẹ̀lú àwọn band boys wọn bí mo dẹ̀ ṣe ń wò wọ́n bó ṣe lọ yẹn èmi ò fi pọ́n wa padà wálé ni o bóyá kẹ́ check wọn padà lọ́la o. Yoshibi kí ló ṣẹlẹ̀? ọtí dẹ̀ ń mi mú ṣá. ọtí kẹ.
Èwo nu yín ló mọ bí tó ti ń ta ọtí tó lè sáré bá mi gẹ̀tẹ̀. Báyìí. Àwọn púpù yóò understand kan tí mo sọ. Èwo nu yín ló lè sáré bá mi gẹ̀tẹ̀ ọtí ń sìn ẹ jọ̀ọ́, owó urgent ẹ jọ̀ọ́. Ọtí at this time of the day. Oh God. Ọ̀rọ̀ mi ò yé yín ẹ jọ̀ọ́. Owó urgent. Èwo nu yín ló lè sáré bá mi lọ. Ìdí àrà. Jésù Kristi. Bọ́dà Sàámú, ẹ lọ síbi tẹ́ ẹ lọ mọ́ ni. Ayi lọ play òòrà àwọn òyìnbó àwọn boys wa ń ta ń bẹ̀. Èmi ọmọ, wọ́n wà ń bẹ̀. Awóyaya là ń lọ. Awóyà. Ẹ̀mí yẹn ń sọ fún mi pé kó gbààwẹ̀ àtàdúrà. Bíríbírí. Kí n gbààwẹ̀ àtàdúrà. Bíríbírí ni o. Bíríbírí. Ọjọ́ kan. Kí ni mo ṣe? Kí ló tó ń jẹ́ mi nìkan lẹ máa ń ríran àwẹ̀ àtàdúrà sí? Ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run Bọ̀dá Sàámú o. Ẹ lọ bá sọ bẹ́ẹ̀ kọ́ tètè ọdẹ ní kẹ gbaṣẹ́ ìránṣẹ́ tẹ fẹ́ gbà kẹ mo fẹ́ ṣe máa jíṣẹ́ yín kiri. Èwo ni kẹ máa jíṣẹ́ fẹ́ mi? Sọ́ọ́lì bàtàn bá ríran sí ẹ kó tó mọ̀ kó lógun. Èmi ò lógun o, ogun ò jà mí o, Ọlọ́run jẹ́ kémi lógun. Ó ń dánú dùn gbààwẹ̀ àtàdúrà ni. Àwa èmi ni wọn ò ebi fúnra mi wọn kò sí pásítọ̀ tó fẹ́ ríran sí mi pé kí n gbààwẹ̀ àtàdúrà. Ìwọ ni mo rí sí pé kò gba bíríbírí ọjọ́ kan. Má dẹ̀ fi idán máa fi gàrí àtàgbọ́n kán máa fi ń bírèkì yẹn ó ní bírèkì wíríwírí ni omi lásán ló máa mú. Kí mo ṣe? Ẹ ò Bọ̀dá Sàámú ẹlẹ́wẹ́ lómi tó máa gba bíríbírí èmi kọ̀ ọ̀wẹ́ fi mílẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an ta ni mo ṣe? Kí ló kàn yín pẹ̀lú ibi tí mò ń lọ? Tí mò ń rí ẹ pé Yoshibi bìrìbìrì Yoshibi bìrìbìrì Yoshibi bìrìbìrì mo jẹ̀bi àbí. Bìrìbìrì kọ́ bìrìbìrì ni Yoshibi bìrìbìrì ẹ wẹ́ fi mílẹ̀ ayọ̀ mi lẹ́nu. Jésù Kristi. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí tẹ́ ẹ ṣe gan-an? Kí ló dé tẹ́ ẹ ṣe ń ṣera yín báyìí nínú ilé gangan náà? Ẹ jọ̀ọ́ ṣé ẹ rò wípé ẹ lè ṣe nǹkan kan láti fi ṣàkóbá fún Bọ̀dá Sàámú ni àbí láti fi pa wọ́n lára? Bí ìbáwò. Ok, nígbà tó wá ṣe èyí tó ṣe yìí ṣe tó ṣubú lulẹ̀ ṣé Bọ̀dá Sàámú ló ṣubú lulẹ̀? Mi ò ṣubú ọmọ dúró ká pé ni o òkè ni mí. Nígbà tó ń ṣe léyìí tó fi ọtí ṣe Yoshibi ṣé Bọ̀dá Sàámú ló ń mu ọtí kiri? Èyè mi o. Ọmọlúàbí gan tí mo mọ̀ ń pa ẹ̀ a máa ń mú responsibly là ń mú. Kí ló wá dé tẹ́ wá ń ṣera yín ní ṣekúṣe báyìí? Ọjọ́ wo lẹ fẹ́ dáwọ́ ogun jíjà dúró nínú ilé yìí? Ẹ sà, God bless you sir. Ní sori burúkú sir. God will continue to increase you in wisdom, in knowledge, in flesh, in everything that you have. God will increase you. Ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yìí. This is the final solution. Ẹ wò rántí, ṣé bó ògùn náà tún ṣàṣùrọ̀ àwọn yìí? Olórí burúkú ìmọ̀lẹ́ olóògùn kan tó lọ ń fún ní kinní kan tó ní kó rìn mọ́lẹ̀. Kíní yẹn dẹ̀ connect lóòótọ́. Abóńkọ́lá rí tó connect lóòótọ́. No problem, mo understand. Nípa ìdí èyí, mi lè continue báyìí o. Pẹ̀lú ilé tó ṣẹlẹ̀, no, I will never continue like this. I ma end everything and today will be the end. In fact, this month will be the end. Final one. Ẹ ṣáà má worry. Ẹ má bẹ̀ mí. Ẹ mọ̀ kẹ́ tí bẹ̀ mí tipẹ́. Ẹ mọ̀ kẹ́ mo ti fẹ́ end ẹ̀ tipẹ́ yìí lẹ̀ ń bẹ̀ mí. Ẹ má bẹ̀ mí. Ẹ má send the private message sí mi. No, I don't want it. Àbíkẹ́ máa lọ comment lọ́dọ̀ àbíkan. Ẹ má bẹ̀ mí. This is the end. Mo mọ̀ tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. I know what to do. I will do it now. Can anybody má bẹ̀ mí? No, ẹ má worry o. Èmi ni mo fà. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Máa ń dúpẹ́ lọ́wọ́ yìí tí bá ti pè yín lọ́wọ́ kan ẹ máa ń dá mi lóhùn. Alájà yẹn mọ̀ pé mo mọ̀ kó dábẹ́ nípa ìyọ̀ǹda bíi náà fún mi nítorí láti bí ọdún bíi méjì tí mo ti ń gbowó náà ẹ̀bìrì lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ ni ẹ̀bìrì owó yẹn lọ́wọ́ mi mo dẹ̀ ń tọ́jú ẹ̀ ni mo fi ń yá àwọn èèyàn mo dẹ̀ ń nánú ẹ̀. Ẹ ṣe ẹ wá mọ̀ nǹkan tí mo rò mà alájà ẹ mọ̀ nǹkan tí mo rò mo rò pé ẹ jẹ́ ká tàbí. Ẹ jẹ́ tà fáwọn developer. Wọ́n máa kọ́ sẹ́ẹ̀rí ilé wa wọ́n máa kọ́ mẹ́ta síbẹ̀ wọ́n dẹ̀ fún yín ní tìyín bẹ̀ ẹ má wọ̀rí àwọn developer bá wà rà èmi mọ developer tó lè ra ibi ẹ má wọ̀rí. Go ahead ẹ ṣe àti tẹ headquarter ẹ ṣe kó sọ àlà ibi tó ẹ filẹ̀ ẹ jọ padà ṣẹ́ni ojú tó ṣe. Saamu Alajo.
parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rí ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu Chicago fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn.